أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. Adá ọpẹ́ fún Ọlọ́run, atọrọ àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, ìgẹ́ Ọlọ́run, àpọ́nlé Ọlọ́run àti ìyẹ́ Ọlọ́run kó lékún fún Ànábì Muhammad. Atọrọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn ànábì Ọlọ́run, fún gbogbo àwọn ẹni rere. Atọrọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn àfáà àtọkọ́ wa ní kéwú àtàwọn òbí wa náà àti gbogbo ẹ̀yin ẹni rere lọ́kùnrin lóbìnrin, gbogbo mùsùlùmí rere, gbogbo mùmínì òdodo, gbogbo ọmọlẹ́yìn ànábì tá ń nífẹ̀ẹ́ òjíṣẹ́ ńlá, tá ń bẹ lẹ́yìn rẹ̀ láti tẹ̀lé wọlé ọlá àti ilé ọlá láti rí ọnú Ọlọ́run. Kálàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa, àforíjì Ọlọ́run kó bá gbogbo wa, ìkẹ́ Ọlọ́run kó bá gbogbo wa, oore wa kó máa pọ̀ sí, àánú Ọlọ́run lérí wa kó máa pọ̀ sí. Ọlá títóbi Ọlọ́run, ọlá àánú Ọlọ́run. Ẹ̀kọ́ Ànábì sallallahu alaihi wasallam àti ìtàn ìgbésí ayé rẹ̀ tá ń tọ̀ lọ. Níbẹ̀ náà láti máa tẹ̀síwájú látọ̀dọ̀ àfáà wa al-Hafidh al-Iraqi níbi tá a pa ìtàn náà dé. Tẹ́ ẹ bá gbàgbé, tá a sọ gbẹ̀yìn, òun ni bá Ànábì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n bí àwọn mèremère wo ló ṣẹlẹ̀, àwọn ìṣẹ̀lẹ̀ ìyanu wo ni wọ́n ní ó ṣẹlẹ̀ nílùú tí wọ́n ti bí ní Mẹ́kà tí ìyá rẹ̀ rí, àti lágbègbè Mẹ́kà náà tí àwọn òòṣà, ìrùpa rántí mẹ́nubà léyìn nì, àwọn òòṣà kan tó tóbi ní Mẹ́kà tí wọ́n ní lálẹ́ ọjọ́ tí wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam, àwọn òòṣà kan rí bọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa dojú délẹ̀ tí wọ́n ń ṣubú. Bẹ́ẹ̀ náà wá ní àwọn ìlú tó tún jìnnà tí kò jẹ́ tòsí bí wọ́n ti bí Ànábì sallallahu alaihi wasallam, ní ilẹ̀ àwọn Persian lọ́hùn tí wọ́n máa bọná. Iná tí wọ́n ti bọ fáìmọye ọdún, thousands of years ni wọ́n ti kó náà. Wọ́n ní lálẹ́ ẹjọ́ náà ló kú. Alẹ́ ẹjọ́ náà, òun ni bàbá òòṣà, ẹni tó jó lórí gbogbo olóòṣà bẹ̀, ńlọ́làlà ń pé ọlá máa jábọ́ lọ́wọ́ àwọn. Lálẹ́ ẹjọ́ náà, odò táwọn kan ń bọ nílùú náà tún gbẹ. Lálẹ́ ẹjọ́ náà, odi tí ó jẹ́ odi pálásì ọba ilẹ̀ Kísárà, òun náà tún ya, òun náà tún wó, tí gbogbo ẹ̀ ń jẹ́ àpẹẹrẹ wípé gbogbo ilẹ̀ náà pátápátá tí kó padà di Syria lénìí, tó padà di Iraq lénìí, tó padà di Iran lénìí, àti gbogbo agbègbè ní Ordon, Palestine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Islam ó padà rìn káàkiri gbogbo bẹ̀, ìmọ́lẹ̀ Ànábì ó tàn débẹ̀ sallallahu alaihi wasallam. Ó padà ṣẹ bẹ́ẹ̀, ó padà rí bẹ́ẹ̀. Àfáà wa tẹ̀síwájú, ó ní mata abuhu walahu amani wa thuluthun wa qila bin nuqsani an qadri dha bal sahha kana hamla وأرضعته حين كان طفلا مع أمه حمزة ليث القوم ومع أبي سلامة المخزوم ثويبة وهي إلى أبي لهب اعتقها وإنه حين انقلب هلكا رؤي نوما بشر حيبا لكن سكي
لكن سقي بعتقه ثويبا وبعد حليمة سعدية فظفرت بالدرة السنية نالت به خيرا وأي خير من سعة ورقد ومير أقام في سعد بن بكر عندها 4 الأعوام تجني سعدا وحين شق صدره جبريل خافت عليه حدثا يؤول ردته سالما إلى آمنة وخرجت به إلى المدينة تزورها خوالا له فمرضت راجعة وقبضت فدفنت هناك بالأبواء وهو عمره 6 سنين مع شيء يقدر ضابطه ب100 أياما وقيل بل 4 أعواما وحين ماتت حملته بركة لجده بمكة المباركة كفله إلى تمام عمره 8 ثم مضى لقبره oni mata abuhu bàbá tó bí Ànábì ó fayé lẹ̀ nígbà tí wọ́n bí sáyé tán ó ní mata abuhu bàbá ẹ̀ kú wàláhù àmánì nígbà tá Ànábì ọmọ ọdún 2 ni bàbá rẹ̀ fayé lẹ̀ wà thuluthun ọdún 2 ó lé lóṣù 4 ìdá kan nínú ìdá 3 ọdún tí ń jẹ́ oṣù 4 Ànábì ṣẹ̀ṣẹ̀ lé lọ́mọ ọdún 2 ó lé lóṣù 4 ni bàbá ẹ̀ fayé lẹ̀ wákìlà bínú kò sọ ní àwọn kan ní ìwúlẹ̀ tó bẹ̀ rárá à ń kọ́ dìrìzá ẹ mọ́ bù tó bá hàn ó ti pọ̀ jù bal sahha kana himlan kódà èyí tó lálàáfíà jù nínú wọn gbà wá nínú ọ̀rọ̀ òun ni pé Ànábì ọ̀dọ́mọ ọdún 2 kí bàbá rẹ̀ tó kú Ànábì sì ń bẹ nínú ìyá rẹ̀ ń bẹ nínú oyún nígbà tí bàbá rẹ̀ jáde láyé Ànábì sallallahu alaihi wasallam sì ń bẹ lọ́mọ inú oyún kò tí ì ríta nígbà tí bàbá rẹ̀ kú àfáà ní bal sahha èyí tó lálàáfíà nù pé rìpọ́ọ̀tù tó lálàáfíà tó jẹ́ ní ojú òun ni pé inú oyún là Ànábì sallallahu alaihi wasallam wà nígbà tí bàbá rẹ̀ kú wọ́n wulẹ̀ dá bàbá rẹ̀ ń bá rí kàìpé ẹkú ìwú ọmọ tí bàbá rẹ̀ fi jáde láyé yẹn Abdallah ń bẹ bàbá rẹ̀ ń bẹ lọ́mọ kékeré bàbá rẹ̀ fayé lẹ̀ tá a bá lọ pẹ̀lú àwọn tó sọ pé bàbá rẹ̀ ń bẹ ní 18 years lọ́márì ajá pé bàbá rẹ̀ ò pé 20 láyé ń bẹ nínú oyún wọn bẹ nínú oyún rẹ̀ lọ́wọ́ bàbá rẹ̀ ti jáde láyé tá a bá sì lọ pẹ̀lú rìpọ́ọ̀tù àwọn tó sọ pé 25 Abdullahi pé 25 ńgbà tí ó fẹ́ Amina ajá sí pé 25 òun náà lọ́wọ́ àtútù lálkìyàmọ̀ àwọn kan ló pé 30 kó tó márì gbà wọn abi tán wà arda'atuhu hina kana tiflan ẹ̀rí wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam lọ́mọ òrukàn ìgbésí ayé ọmọ òrukàn kò sí bàbá ẹ̀yin náà ṣáà ti mọ bọ́mọ òrukàn tí máa ráre ẹ mọ bí ọmọ òrukàn tí máa dààmú ẹ̀sìpẹ́ ọlọ́run nìkan ní máa ṣàánú ọmọ òrukàn ọ̀pọ̀lọpọ̀ yìí sábà láàánú ọmọ òrukàn kódà àwọn tán bá ṣàdéhùn nígbà tí bàbá bá fayé lẹ̀ tán sọ fáwọn ọmọ pé ẹ mọ̀ wọ́ọ́rì yín ṣe bàbá fún yín yín ṣe ìyá fún yín tẹ bá wẹ̀yìn mi lẹ́mọ rí wọn yìí sábà má déhùn wọn ṣe wọn bá sì mú un sọ́dọ̀ náà kí wọ́n wá gbé lọ́dọ̀ mi ó lè jẹ́ ìyàwó tí ó fẹ́ sílé òun lè máa kanra mọ́ òun lè máa ya tiẹ̀ lọ́tọ̀ yóò dáná tàwọn ọmọ bíbí inú tiẹ̀ lọ́tọ̀ yóò dá ti ọmọ òrukàn nẹ̀ lọ́tọ̀ ìyá máa jẹ ọmọ òrukàn yóò máa rí ibi tọ́ka sí lára rẹ̀ pé ìní bàbá máa láyé bọ́rọ̀ ọmọ òrukàn ṣe máa rí lọ́lọ́run fi ní alámi ẹ̀jíríkà ẹ̀ tí máa ń fa àwa ìwọ Muhammadu ṣe bọ́ ọmọ òrukàn ní ọ tẹ́lẹ̀ mo rí ọlọ́mọ òrukàn kí n tó wọ́ ọmọdọ̀ ọmọ tọ́jú rẹ̀ dàgbà
wọ́n ní ìlàkàyè tí ń bẹ ń bí pé Olúwa pa bàbá ànábì láti kékeré tí ò fi mọ bàbá ẹ̀ àbí ká tiẹ̀ sọ pé láti inú oyún èyí tó lálàáfíà jùnú ní pé a fẹ́ train mind rẹ̀ a fẹ́ kó fi ìṣẹ́jú kan nínú ìgbésí ayé rẹ̀ ìṣẹ́jú kan bó tilẹ̀ wù kó kéré mọ́ kó fi gbọ́kànlé nǹkan míì lẹ́yìn Ọlọ́run. Ẹni bá rí bàbá bíi ẹni tó bá rí olówó bíi tọrọ lọ́lá bíi kò sí bó tilẹ̀ wù kó kọ́ mọ́ kódà kó ló struggle fúnra rẹ̀ àwọn àkókò kan máa wà tó máa fi bàbá tó bí ọ proud títà àwọn tó bí ọmọ gùn ọ tó yẹ pé ọmọ ṣèṣe pé ọmọ ọlọ́lá ni mí ọmọ olóyè ni mí àwọn ọmọ àwọn tó bí mi ni ọmọ fowókọ wọn ṣe fàárí. Àfẹ́ ká Nabi sallallahu alaihi wasallam onírú dọ̀tí bẹ́ẹ̀ nínú tàn yẹn torí ẹni táwọn èèyàn fẹ́ sùn lé láyà ni ẹni tí odindi nation tí ó pọ̀ ẹ wo population àwa mùsùlùmí tí gbogbo wa sùn lá Nabi sallallahu alaihi wasallam láyà mẹ́sẹ̀jì rẹ̀ ní gbogbo wa gbé ara lé ẹni tí gbogbo nation fẹ́ gbára lé tóun náà bá tún gbára lé dákọ̀dá nítorí ẹ̀kọ́ gbára lé lọ́lọ́run fẹ́ẹ́sì pé kọ́mọ̀ nígi míì lọ́gbà tó tayọ Ọlọ́run bọ́kọ̀lọpọ̀ àwọn ànábì Ọlọ́run tí Olúwa ti ránṣẹ́ ṣáájú ànábì Muhammad bíbèsí ayé tí wọ́n náà máa rí nù Ọlọ́run mọ̀ọ́mọ̀ jí wọ́n họ́zù torí pé ọlá tá a bá jogún látọ̀dọ̀ àwọn baba tó bí ni ọlá àwọn bàbá rẹ̀ nù eléyìí kì í sábà kalẹ̀ débi tó lè fi jíṣẹ́ fọ́mọ oyè tó jogún wàhálà táwọn òbí rẹ̀ ṣe tẹ́ pé ńlọ́padà gbéwọ̀ débì kan kì í sábà láwí o kì í sábà ṣẹ́kù nígbà tí wọ́n bá ti lò ó láti wá ṣẹ́kù fáwọn ọmọ táwọn ọmọ náà tún máa gbà lọ́wọ́ rẹ̀ ìwọ yà ṣe míì èyí tí wọ́n bá ṣe òun ló fi jíṣẹ́ fáwọn ọmọ tiẹ̀ àwọn tó bá ṣe pé ètò òde bá ń lé náà lọ ń jẹ àjẹmọ náà nù eré tiẹ̀ ní ọ̀tàn sí ẹ máa gbé gbogbo àwọn ànábì Ọlọ́run ọba tó ga jù ẹ máa gbé wọn yẹ̀wò lẹ́yọ kọ̀ọ̀kan ẹ ra àwọn tó dé bọ́lá ńlé nù wọn o bíi Suleiman àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn kì í bọ́lá ńlé àwọn tẹ́ bá rí tán bá rí ọlá lò tán sì tú wá ṣẹ́ẹ̀kù fọ́mọ tọmọdé bá lọ́wọ́ wọn ẹ máa rí i pé àwọn ọba lọ́dọ̀ bàbá wọn tó bá sì bá lọ́dọ̀ bàbá ẹ̀ ọ́ lọ tún rẹ̀ bímbì kan kékeré lànàbí Ibrahim alayhi salatu wassalam wà tán ní bàbá rẹ̀ ti fayé lẹ̀ tọ́rọ àwọn àfáà kan sọ pé Azara tí al-Qur'an pa nítàn pé òun ni bàbá anabi Ibrahim alayhi salatu wassalam pé kọ́lá Ibrahim lé àbíhì Adara bàbá tí Qur'an associate máa nàbí yẹn Ibrahim wọ́n ní kọ́ gangan kọ́ ni bàbá ẹ̀ òun gangan kọ́ ló bí bẹ̀tẹ̀ a lè pe bàbá a lè pe abu tí ń jẹ́ fada bàbá a lè lò fàbúrò bàbá ẹni a lè lò fẹ́gbọ̀n bàbá ẹni Qur'an ló ń bò míì náà tí ò jẹ́ fún bàbá tó bí ni lọ́mọ níbi tàn nábì Yakubu alayhi salatu wassalam jọ́ta nábì Yakubu ń sọ fún ọmọ rẹ̀ pé ma ta'buduna min ba'di ń sọ àsọkalẹ̀ pé màá jáde láyé tí ń bá fayé ilẹ̀ tán kí lẹ́ẹ̀ mọ́ sìn qalu na'budu ilahaka wọ́n ní olúwa rẹ̀ láàmọ́ sìn wa ilaha abaika àtolúwa àwọn bàbá rẹ̀ gbà tó wọn adákọ̀ àwọn bàbá wọn dákọ̀ Ibrahim ìyẹn grandfather ṣe mọ̀ pé ọ̀nàmà kí yóò pe grandfather ní bàbá nke ká pe grandfather ẹni ní father ẹni kò sáburú mbẹ wọ́n tún wá ní Ishaq bàbá tó bí gẹ́gẹ́gẹ́gẹ́ wọ́n dákọ̀ wọ́n á tún wá ní Ismail ẹ̀gbọ́n bàbá ẹ̀ ni wọ́n dákọ̀ yẹn so ẹ̀gbọ́n bàbá ẹni Kùránì rìfà sí gẹ́gẹ́ bí bàbá tí ń túmọ̀ sí pé ó possible kó jẹ́ sí pé Azara yẹn tó tọ́kọ́ ló bí anabi Ibrahim alayhi salatu wassalam amóhun ló tọ́ dàgbà ó dẹ̀ náwó lè lérí ọ̀sánú ẹ̀ anabi Ibrahim láìkí ẹ̀ gan wọn nífẹ̀ẹ́ gan toró ń lọ gbọ́njúmọ̀ but anabi Ibrahim alayhi salatu wassalam ó sẹ̀mí gẹ́gẹ́ bí ọmọ òrukàn tá a bá lọ pẹ̀lú àgbọ́yé àwọn àfáà tí wọ́n ní Azara kìí ṣe bàbá ẹ̀ gangan anabi Musa alayhi salatu wassalam ńkọ́ Imran bàbá tó bí wọ́n ní kékeré lànàbì Musa wà ọ̀pọ̀lọpọ̀ tí ẹ sọ pé inú oyún ni bàbá rẹ̀ ti fayé lẹ̀ Imran inú oyún rẹ̀ wọ́n wà tí bàbá rẹ̀ ti jáde láyé Imran tí ń jẹ́ bàbá nàbì Musa alayhi salatu wassalam òun náà rí bàbá kan gbọ́kànlé olúwa ló tọ́ dàgbà Ibrahim olúwa ló tọ́ dàgbà kódà Azara ó dáhàrín kan náà ìyẹn àbúrò bàbá rẹ̀ ta ní tọ́jú ẹ̀ ó dáhàrín kan náà nígbà tí Ibrahim bẹ̀rẹ̀ sí ní mọ̀ pé òṣàyé ọ̀dà òun náà lóhun ọ̀sọ́pọ̀tì ẹ̀ mọ́ tánà Ibrahim sọ pé alẹ́dí yóò ti ń mú ní ysq yìí wọ́ lọ́wọ́n ọba mi lọ́ba tí òun ní ọmọ sanwó oúnjẹ mi tẹ́ bá lẹ̀ sanwó oúnjẹ mi mọ́ lọ́wọ́n san wáyé dáàmọ̀rí tù ọwọ́ ẹ̀ṣfín tó bá rẹ̀ mí òun ní ọmọ wò mí sàn ẹ̀ bá lè sanwó òwòsàn mi ọlọ́wọ́n san
gbà tí bàbá tọ̀hún ní màá lé ẹ jáde ahjurni maliya jáde fún mi ńlé ó lé jáde ńlé Olúwa wa tẹ́wọ́ gbà. So bọ́lọ̀ tí mo sábà tọrọ àwọn ànábì Ọlọ́run ọba nù. Ànábì Yusuf alayhi salatu wa salam ó rọ́ lọ́lá bíi yẹn Yakub àmọ́ ṣé di ọláhun ló gbé dàgbà tóun náà fi di èèyàn tó fi di ńláńlá bá ní ọlọ́ ṣiṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ nítorí tíyẹn bá ṣènìyàn jẹ ẹni tí ọba ti lè ṣe kò ní lè jẹ kọ́dà bọ́ ọba bá ń lé ọ̀ọ́jẹ̀ yìí tó ọba ń lé ni ó lè má kàn mọ́ rẹ̀. Ànábì Yusuf alayhi salatu wa salam náà wá lọ họ́zù kódò tún wẹ̀wọ̀n ọwẹ́wọ̀n tí wọ́n tún tì í mọ́lé nídìí pé atáfẹ́ dé èèyàn afẹ́ dọlọ́lá afẹ́ ga nínú ayé kótó adikọ́lọ́ náà tó wá náà mo tún ní nǹkan míì fi kún fún nubuwah èyí tí ń jẹ́ ti ìjà nàbì Ọlọ́run tó fi kún fún Yusuf alayhi salatu wa salam. Àdánwò kọlù wọn purọ́ mọ́ títí tó di èrò ẹ̀wọ̀n ìyà jẹ́ ń bẹ̀ òun náà jìyà kótó adikọ́ dọlọ́lá ẹni kí ojú ẹni máa là yóò rí tó ojú ẹni máa là á rí ọ̀nà. À ń highlight ilé fún gbogbo ọ̀dọ́ tá ń dààmú tá ń wáṣẹ́ tí kálukú ń ṣe bí àdánwò tí ń ṣe òun kò ṣẹ nìkan rí èmi nìkan ló burú jù fún láyé èmi nìkan ní ìríjẹ èmi nìkan ní ìrímu gbogbo èèyàn ló ti ṣoríire èmi nìkan ló kù má ronú bẹ́ẹ̀ o. Gbogbo àwọn tí wọ́n dé èèyàn ńlá láyé tí ìtàn wọn parẹ́ àbí tàn Ànábì Yusuf parẹ́ ó ṣẹ̀wọ̀n rí ó jìyà rí wọ́n jù sínú kànga wọ́n fẹ́ pa á Ọlọ́run nìkan ló ṣàánú ẹ̀ ó padà wá débi tó ga jù tí èèyàn máa dé láyé nígbà tí èèyàn bá di oníjọba tó dẹni tí ń pàṣẹ ìlú adákun gíga onítúmọ̀ kọjá abẹ́hún nínú táyé Ọlọ́run tó wá fi tàlkìyámọ̀ fún ó fi kún fún ó ṣe lànàbí Ọlọ́run. Bẹ́ẹ̀ náà lànàbí Dawud alayhi salatu wa salam àtàpátá dìde ní Dawud náà kódò kọ bàbá tó bí ọ̀gbájúmọ̀ nítorí wípé láti kékeré ló ti mójútó sí ọwọ́ rẹ̀. Ànábì Muhammad ní kánà Dawud ya'kulu min amali yadihi iṣẹ́ ọwọ́ rẹ̀ ni ma fi jẹun iṣẹ́ ọwọ́ rẹ̀ náà ló ṣe títí tọ́lọ́run fi dá lọ́lá tó fi padà wá joyè tó fi dọba. Ọfà ní mọ́ ta ìmọ̀ dẹ̀gbẹ́ ìmọ̀ tafà ìtumọ̀ ẹ̀rùn ọfà ìmọ̀ hun ọfà tí ó mọ̀ ta fáwọn èèyàn ọwọ́ rẹ̀ dẹ̀ tọ́wọ́ waqatala Dawudu Jalut níbi à ń tọ́wọ́ à ń tafà yẹn náà ni wọ́n ti ṣèṣì mú lọ sójú ogun ó lóun wọn ló kéré wọ́n gbé padà síbẹ̀ wọ́n padà dì mẹ́rù ogun ó dójú ogun tí wọ́n lọ qatala Dawudu Jaluta bó ti kéré tóun lọ tafà tọpa Jaluta tí wọ́n lọ bá jagun kèfèrí. Ọba dẹ̀ ti ṣàdéhùn pé gbogbo ẹni tó bá rí Jaluta yìí pa ìpín empire mi àti kingdom mi máa là sí méjì yín kò dà kan fún gbogbo dúkìá mi kò dà kan fún. Bá Ànábì ṣe Dáúdà ṣe dọlọ́lá láti kékeré inú iṣẹ́ apá rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ innovation rẹ̀ creativity rẹ̀ ń ló sọ ọ́ dèèyàn gíga kìí ṣe yahoo kò lù jìbìtì. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ Ànábì Dáúdà alayhi salatu wassalam creativity rẹ̀ àti iṣẹ́ apá rẹ̀ ńlọ́lọ́run fi dá lọ́lá láti kékeré ló fi dọlọ́lá kìí ṣe nítorí àwọn tó bí ni wọ́n wò mọ́ lára kìí ṣe sọ́ọ̀nì mú ẹ̀. Idha iftakharta bi aba'in lahum sharafun tó bá ń ṣe fàárí pẹ̀lú àwọn bàbá tó bí ọ pé wọ́n ló kọ wọ́n lókìkí kulna sadaqta á lò òpùrọ́ walakin bi isama waladu àmọ́ wọ́n sì bí gbogbo nǹkan lọ́lọ́run fún wọn kò fún wọn lọ́mọ tó bá fún wọn lọ́mọ ní òní mọ́ fi wọ́n ṣe fàárí báyìí. Ọlá ilé wọn ti fẹ́ parẹ́ ló fi kàn wọ́n tó mọ̀ fi wọ́n ṣe fàárí tọ́lá ilé wọn bá ṣẹ́kù ni ẹni tí ó tún ṣe kúnṣẹ́ wọn lọ́lọ́run ó fún wọn ẹni tí ó tún rí ká ilé yìí bó ṣe rí ní ẹjẹ́ àtútù nǹkan ẹjẹ́ àtú da ọ̀dà yìí síbẹ̀ ilé wọn máa wá fáyìn sí yóò máa rẹwà sí yóò máa bá dààmú sí. Ìyẹn jẹ́ wá sí fún gbogbo àwọn ọ̀dọ́ reason tọ́lọ́run fi gbé Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fi gbé ní rẹ̀ gbá bá nì. Ànábì Yakub alayhi salatu wasalam tó jẹ́ bàbá fún example pọ̀ gan lára Ànábì Ọlọ́run fún Yusuf alayhi salatu wasalam tí a ń kọ́ máa Ànábì Ọlọ́run lòun náà ọmọ Ishaq lòun náà àmọ́ níjọ́ tí ń gbé lábẹ́ Ishaq tán bẹ́ ń kékeré wọn àti àyínsọ ẹ̀gbọ́n rẹ̀ ìjà ní gbogbo ìgbà wọn gbọ́ra wọn yé tó ti wá di orogún láàrin àwọn ọmọ nínú ilé àfìgbà tó fi ilé yẹn lẹ̀ kó tó ṣàṣeyọrí ó jáde ó ṣẹ̀ṣẹ̀ wá bóun ó ti dèèyàn lọ́wọ́ tara tóun ó lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n ìyá wọn ọ̀dọ̀ ẹ̀gbọ́n ìyá wọn ló gbé fúngbà díẹ̀ ńbẹ̀ wọ́n ti fìyàwó fún ńgbà tó di pé ó tún kúrò ńbẹ̀ ó padà tún láròyé kan nú pẹ̀lú ẹ̀gbọ́n ìyá wọn náà nínú àwọn tàn táwọn ọmọ Ísírẹ́lì máa pa ó kúrò ńbẹ̀ òun náà padà wá lọ tẹ̀dó fún rẹ̀ òun náà dodindi ní ààyè tiẹ̀ tó bá gbójúlé empire Nabi Ishaq alayhi salatu wassalam ó ṣeé ṣe kó mọ̀ rí débi ó déhùn
Yusuf náà wàá gbójúlé ti Yakubu bàbá tiẹ̀ òun náà tún hustle lọ òun náà lọ sílùú Egypt òun náà tún padà lọ dé èèyàn bẹ́ẹ̀. Anabi Ismail alayhi salatu wa salam ńkọ́ àfìgbà tóun náà fa bí Anabi Ibrahim lẹ̀ tọ́ tí wọ́n mú òun àtìyá rẹ̀ wọ́n mú lọ sí Mẹ́kà níbi tí ò sómi tí ò sóúnjẹ tí ò sí kan níbẹ̀ iná àtàpátá dìde ẹni tó ní bíbí wọ́n tún wá lọ tún bí lọ́hùn ó tún wá dodindi láyé tiẹ̀. Idha iftakharta bi aba'i lahum sharafun tó bá ra àwọn bàbá tó bí ọ ń pé èèyàn ńlá ni wọ́n o kúrọ́ kulna sadaqta á lò sòdodo àmọ́ walakin bi'sa ma waladu wọn àrọ́mọ bí. Anabi sallallahu alayhi wa sallam ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ ní láti kékeré ó sí lọ́mọ òrukàn kọ́mọ bá rí bàbá kan tí ó máa gbójúlé bàbá kan tí ó máa sádi lẹ́yìn ọlọ́run kọ́mọ bá máa aláfẹ̀sùn kan lẹ́yìn ọlọ́run láti kékeré rẹ̀ ní tí ènìyàn ti bẹ̀rẹ̀. Ìyẹn jẹ́ hikima tí ń bẹ ń bi bíbí Anabi sallallahu alayhi wa sallam lọ́mọ òrukàn. Afọ olórin wa ni wa arda'atuhu hina kana tiflan ẹni tó wá fún Anabi lọ́yàn ní gbàrà tí wọ́n bí ẹni tó kọ́kọ́ fọmú sí lẹ́nu nígbà tí ń bẹ ní kékeré òun ni máa ammihi wọ́n fún un lọ́mú pẹ̀lú amú rẹ̀ àbúrò bàbẹ́ Hamzata tí ń jẹ́ Hamza laythil qawmi tó jẹ́ akíkanjú jọ Hamza tó jẹ́ kìnìún jọ tó padà gba Islam nígbà tó gba Islam ó wà nínú àwọn èèyàn tí àwọn èèyàn bẹ̀rù Mẹ́kà torí jagunjagun akin ńláńlá ni nígbà tó wá gba Islam Ọlọ́run fi yẹ Islam sí Ọlọ́run fi pọ́n Islam lé kó tó wá di pé ó kú sójú ogun Uhud radiyallahu ta'ala anhu Ọlọ́run bá yọ́nú sí. Wọ́n jọ fún wọn lọ́mú papọ̀ níbì kan náà ní lákọ̀ọ́kọ́ wà má Abi Salamata al-Makhzumi Abu Salama Makhzumi náà nínú àwọn tó kọ́kọ́ gba Islam lòun náà wà gbogbo wọn jọ mú papọ̀ ni. Kí ni wọ́n fi máa wádìí ìtàn àwọn tó jọ mú papọ̀ ní pé nítorí pé tí ọmú bá ti dání pọ̀ àwọn nǹkan kan ti ṣe wọ̀ fún ni níbi àfẹ́rẹ́ ni àápùmọ̀ fọmọ pé èmi àti ẹjọ́ mú bì kan náà ọmọ mi àtọmọ rẹ wọn ní lè fẹ́ra mọ́ bá ní tọ́ra àti dọ́mọ ẹ̀yá nínú ọmú kódà bí èyí ṣe ìyá tá a gba abẹ́ rẹ̀ jáde ni ó fún wa lọ́mú wọ́n fi máa wádìí ìtàn níbo ni wọ́n ti mú àṣà tí ó gbajúmọ̀ ní lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá pé kí ìyá bímọ kí nǹkan kan má ṣe kó sì má jóun náà ní fọmọ ẹ̀ lọ́mú ìyá tó bá bímọ náà ní ó fọmọ ẹ̀ lọ́mú àfi tí nǹkan míì bá ń ṣe lókù. Nílẹ̀ Lárúbáwá kì í rí bẹ́ẹ̀ ìyá lè bímọ kọjá spọ́tọ̀ ní obìnrin tí ó fún lọ́mú láti tipẹ́tipẹ́ ní dìsíntà ń sọ̀rọ̀ yìí. Ọmọ lè máa sunkún wọn ní kẹ́ tọmú bọ̀ lẹ́nu ó ti wá kọ́mọ̀ bẹ́ẹ̀ pé gbogbo ìgbà tọmọ bá ń sunkún ẹnìkan tòsí bóyá ẹ̀gbọ́n ìyá rẹ̀ ẹ̀gbọ́n bàbá àbẹ́nìkan nínú ará àdúgbò àbíbákan àbọ̀wọ̀n ọ̀dọ̀ yóò ti wá di pé òun ní bá wọn fọmọ lọ́mú wọ́n máa wá kọ sínú tàn pé mo mú lágbájárí o gbogbo ọmọ tó bá jáde látara obìnrin tó fún lọ́mú mu ni wọ́n máa lẹ́tọ̀ọ́ pé àlìfẹ́ra wa torí Al-Qur'ani sọ pé wa akhawatukum mina ar-radaa àwọn ọmọ ẹ̀yà yín níbi ọmú mímu ẹ̀ nílè fẹ́ra yín papọ̀ náà. Ẹni tó kọ́kọ́ fáwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́mú ni Suwaybatun arábìnrin kan tá à ń pè ní Suwayba tí wọ́n ṣọ́tì ní orúkọ rẹ̀ ńlẹ̀ Yorùbá sí Suwe ẹ máa gbọ́ bàbá Suwe ẹ máa gbọ́ ya Suwayba ni ẹni tí wọ́n fẹ́ fowókọjọ́ nù. Suwayba yẹn ló fún Anabi sallallahu alayhi wa sallam lọ́mú mu gbàrà tí wọ́n bí pé ó kọ́kọ́ jáde sílé ayé òun ló kọ́kọ́ fún un lọ́yàn. Wàhíyá ilà Abi Lahab àtàkọ́hà wa innahu hina nqalab. Arábìnrin tá à ń pè ní Suwayba yìí ẹrú ni ẹni tí wọ́n kọ́ fún Anabi lọ́yàn ẹrú ni ẹrúbìnrin. Wàhíyà ilà Abi Lahab ẹrú Abu Lahabi ni ó ti wá nígbà tí ẹrú ní jẹ́njọ́ wọn bí Anabi sallallahu alayhi wa sallam àmọ́ nígbà yẹn pòun ló wá fún un nírò pé abímọ o wọ́n ní tá ń bímọ wọ́n ní Abdullahi ni o Abdullahi tó ṣaláìsí ń jò ní ìyàwó rẹ̀ ti sọ̀kalẹ̀ láyọ̀ àtàláfíà o inú Abu Lahabi dùn ara ẹ̀ yá ìdùnnú rẹ̀ lẹ́kan Abu Lahabi tọ́lọ̀ ń padà gbéṣẹ́ pẹ̀lú Al-Qur'ani ni o torí in tó fojú Ànábì rí sallallahu alaihi wasallam nígbà tá Ànábì padà dojú sí Ọlọ́run kì í ṣe kérémí kì í ṣe díẹ̀ ó dìtẹ̀ ó fúnlẹ̀ mọ́ gbogbo ìgbà òun ní ọmọ tako àbúrò bàbá ẹ̀sìn ni. Abu Lahabi inú rẹ̀ wá dùn jọ wọn bí Ànábì sallallahu alaihi wasallam ara ẹ̀ yá Suwayba tó wá jíṣẹ́ fún pé abímọ ẹrú ni o ó ní pé wọ́n tiẹ̀ lọ wá sọ fún mi yẹn ń pé wọ́n bímọ ń pé Abdullahi ọmọ ìyàwó Abdullahi bímọ èyí ṣerú mọ́lá tèmi lọ dọ́mọlábí àtàkọ̀hà ó túkùn lọ́rùn ẹ̀.
Suwaiba tá ń sọ ya Nabi sallallahu alaihi wasallam ẹ̀sì jẹ́ amọ́gbọ́n bẹ́ẹ̀ kò lóore míì tó ṣe fún Nabi tó tayọ pé fún lọ́mú nígbà tí ń bẹ kékeré àwa gbọ́ pé Suwaiba ìgbà Islam títí tó fi kú ààrá rí dájú àkódúró ọ̀rọ̀ pé ó gba Islam àmọ́ tòun ti bẹ́ẹ̀ títí tí Suwaiba fi kú òjíṣẹ́ ńlá Nabi sallallahu alaihi wasallam kò yé fi gift ránṣẹ́ sí o kódà nígbà tá Nabi ti dé Madina tó tún sí kúrò Mẹ́kà tí wọn ò jọ ríra wọn mọ́ nítòsí Ànábì ti wà Madina yóò tún wá fowó ránṣẹ́ sáwọn èèyàn pé ẹ bá ń kó fún Suwaiba ní Mẹ́kà Suwaiba ọjọ́ kìíní àná tó fún mi lọ́mú nígbà tí mo kọ́kọ́ délé ayé gbogbo àwọn tó ṣe orí fún Ànábì sallallahu alaihi wasallam kò fojú olórí rẹ̀ kankan gúngi gbogbo wọn lórí kóhùn ṣe dáadáa fún gbogbo wọn pátápátá yóò faṣọ ránṣẹ́ sí yóò fowó ránṣẹ́ sí láti Madina sallallahu alaihi wasallam títí tó fi di ìgbà tí wọ́n jagun Khaybar bóyá ọdún kẹsàn-án tá Ànábì dé Madina ọdún keje tá Ànábì dé Madina tó gbọ́ pé wọ́n ní Suwaiba ò sí láyé mọ́ ó ti kú Ànábì tí wàá béèrè pé ọmọ rẹ̀ wá ń kọ́ nígbà tó wọn ò sí mọ́ ọmọ rẹ̀ ó sá wà ká máa tọ́jú ọmọ rẹ̀ lọ wọn lọ́mọ rẹ̀ náà ti kú ọmọ lọ́kọ́kọ́ kú kí Suwaiba tó kú kò wá lẹ́bí kò gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó kù Mẹ́kà ńkọ́ ṣẹmọ̀ pé ẹrú kì í lẹ́bí nínú ìlú lọ títí ó lè jẹ́ lumi wọn ti mú wá nínú gbogbo ẹbí rẹ̀ náà kò sẹ́bí kankan Mẹ́kà mọ́ ó dùn Ànábì sallallahu alaihi wasallam àṣíráàrí dájú pé kì í ṣe ẹlẹ́bọ àráàrí dájú pé kì í ṣe olóòṣà Ànábì sallallahu alaihi wasallam tó wá ń fowó ránṣẹ́ sí Suwaiba láti Madina ń fo oúnjẹ ránṣẹ́ sí ń faṣọ ránṣẹ́ sí sallallahu alaihi wasallam gbogbo ẹni bá ṣe olórí ó kéré ó tóbi má gbàgbé wọn láíláí má gbàgbé wọn láíláí kọjọ́ má bàa lọ ká mọ́ kúrò lérí Sirah Nabawiyyah ní nítorí bí à ń lọ jìnnà arákùnrin méjì kan ṣe ìrìn àjò ń pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n olólùfẹ́ làwọn méjèèjì wọ́n jọ ṣọ̀rẹ́ dàgbà ni wọ́n á wà lérí pápá tí wọ́n ń ṣe ìrìn àjò lọ wọ́n wá lọ níbi tí wọ́n ti ń fún ṣe jomi toru ọ̀rọ̀ tán ń ṣàwàdà dápàárá àwàdà ń le díẹ̀ débi tí wọ́n gbọ́ra wọn yé mọ́ ó di pé wọ́n jiyàn wọ́n fa ọ̀rọ̀ máa lọ ohùn ń ga sókè nígbà tí ó dá àárín kan ìkànnú àwọn méjèèjì nígbà tó ó yáwọ́ dáadáa ní tiẹ̀ ó gbégbá tí fún ọ̀rẹ́ rẹ̀ ó wá bá ọ̀rẹ́ rẹ̀ nínú jẹ́ pé ó gbá mi létí láti jọ́ tí wọ́n ti ń ṣọ̀rẹ́ wọ́n ṣeré gélé tó bá wọn rí lómi bá ń dà lójú rẹ̀ ó gbá mi létí ọ̀nà òun gbá náà nù kí ló ṣe ó ní ó wá bọ́ọ̀lẹ̀ látorí nǹkan ọ̀gùn tó gùn ó mú òkúta kan lẹ́ńlẹ̀ ó wá fi kọ́ sérí iyẹ̀pẹ̀ lẹ́ńlẹ̀ pé ọ̀rẹ́ mi tí mo fẹ́ràn jù tí mo pàtàkì jù tí mo bàbàrà jù ó gbá mi létí lénìí ó kọ́ sérí iyẹ̀pẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ń wò pé kí ni dánwò ó sì gun eré nǹkan ọ̀gùn rẹ̀ padà wọ́n sì ń lọ ó fi ń tọkọ ọ̀lẹ̀ sérí iyẹ̀pẹ̀ ńbẹ̀ wọ́n lọ wọ́n tẹ̀síwájú nígbà wọ́n rìn síwájú wọ́n bára wọn sọ̀rọ̀ wọ́n yára wọn lódì wọ́n bá tún dé ibi àpáta kan odò kan bẹ lẹ́gbẹ̀ẹ́ wọ́n á ní káwọn mú mi wọ́n bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ wọn ò tí ì máa bára wọn sọ̀rọ̀ ibi tí wọ́n ti mú mi ń di odò yẹn omi ìṣẹ̀lẹ̀rú wọ́n mú mi ńbẹ̀ ọ̀rẹ́ tí wọ́n gbá létí tọkọ sẹ́rí yẹ̀pẹ̀ pé ọ̀rẹ́ òun gbá òun létí ibi tó ti ní kó wọ́n fẹsẹ̀ lé òkúta kan báyìí lẹ́sẹ̀ bá yẹ gẹ̀ẹ́rẹ̀ ló bá ṣubú sínú omi odò bá fẹ́ máa gbé lọ ọ̀rẹ́ rẹ̀ tó gbá létí bá tún sáré lọ sínú ló bá lọ yọ òun ló gbá létí níjó ní òun náà ló tún yọ nínú odò ẹni pé ẹni tí ò wúlò fún ni lánàá ó lè padà wúlò fún ni lọ́la ẹni tó ṣe ni láburú lánàá tó bá ń bá àjà mọ́ lájú torí pé ó lè padà dọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ tí ó jẹ́ pé òun nìkan ló kù pọ̀ òun nìkan ló kù tó lè ràn ọ́ lọ́wọ́ gbogbo àwọn tán ti ràn ọ́ lọ́wọ́ lánàá tẹ́lẹ̀ àwọn lè má lè ràn ọ́ lọ́wọ́ mọ́ ó wá yọ lódò ọkùnrin òun wá ń ṣe mọ̀ ìpé ó lè yọ òun lódò níwọ̀ tó gbá òun létí ń jò ní lọ́ba tún mọ̀kúta lọ́ba lọ sí di àpáta ó wá lọ kọ́ sára àpáta pé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ tí mo nífẹ̀ẹ́ sí jùlọ ó ṣe mí lóore má lè gbàgbé léni ó yọ mí lódò nígbà tí mo fẹ́ parẹ́ ọ̀rẹ́ rẹ̀ wá ń bi pé kí ni tó ń dánwò níjó ní tí mo gbá ọ létí ọkọ̀ bẹ́ẹ̀ náà lọ kọ́ sára yẹ̀pẹ̀ nísìnyí tí mo tún yọ lódò ọkọ̀ sára òkúta ó ní bẹ́ẹ̀ ni ó ní gbogbo ìgbà táwọn èèyàn bá ṣe òun láburú ara yẹ̀pẹ̀ lòun máa kọ́ sí sórí tóun kọ́ sára yẹ̀pẹ̀ níjó ní bàbá fi padà síbẹ̀ nísìnyí kò ní í sí ń bẹ̀ mọ́ yóò ti parẹ́ ìyẹn ní pé kì í pẹ́ parẹ́ lọ́kàn òun téèyàn bá ṣàìdá fóun àmọ́ sórí tóun kọ́ sára òkúta yìí gbére ni ó wà ń bẹ̀
ẹni bá ṣe òun lóore òun dúpẹ́ fún tóun ó fi kúrò láyé òun máa ṣẹrú ẹ̀ òun tún sọ fáwọn ọmọ òun pé lágbájá ṣe mí lóore o gbogbo ìgbà tẹ́ bá pàdé àbáwọn àrọ́mọdọ́mọ rẹ̀ máa bá ń dúpẹ́ fún wọn. báwọn ẹni eré ṣe máa rí nù wọn jẹ́ abáramóore jẹ anabi sallallahu alayhi wa sallam kì í ṣe abáramóore gbogbo àwọn tó ní tán lọ́wọ́ sí ìrìn àjò rẹ̀ lọ́nà dáadáa pé wọ́n kópa ń bẹ̀ nígbà tí ń bẹ ń kékeré ó kéré ó tóbi nínú tán fi ràn án lọ́wọ́ gbogbo wọn ló dá dáadáa padà fún nígbà tọ́lọ́hun dá aláre gbogbo wọn pátápátá ló dá dáadáa kò bu ẹnìkan sí sallallahu alayhi wa sallam. example bẹ́ẹ̀ pọ̀ nínú ìgbésí ayé rẹ̀ tá a bá ti ń kà lọ ẹ mọ̀ rí ti Suwayba lásọ yìí lárúbá máa pòwe kan pé gálà yàdá mọ̀ tí kù ha ẹni bá bọ́kùn torí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n di ọmọ bì kan ó lè dìde wọ́n tún di ọ lẹ́sẹ̀ wọ́n di ọ lọ́wọ́ ọ á rí ọ ń bẹ nínú ìgbèkùn ó rí ọ nínú wàhálà ó wá tú okùn tí ń bẹ lọ́wọ́ rẹ̀ gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ tó fi ń ṣẹ̀sín káàkiri yẹn ọ wá bọ́ ọ san ọ wá tú gbogbo ọ wá sọ ọdọmọlábí ọ wá free gálà yàdán mọ̀ tí kù ha bó ti tú ọ lẹ̀ tọ́ dàbí gbà kó free yẹn ó tún sì fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ míì dì ọ́ ọmọ tó bá jọmọ lúàbí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ míì ti wà lára rẹ̀ ìyẹn ni pé ọwọ́ méjèèjì tó túlẹ̀ lára rẹ̀ yẹn kì í sọ ọwọ́ méjèèjì yẹn ló tún fi ṣaburú sí i mọ́ tó bá jọmọ lúàbí wọn ní máa sọ̀rọ̀ ẹ̀ láì dá kírù rẹ̀ tún dá sí i mọ́ kó a jẹ́ pé ẹni tọ́tọ́ dàgbà náà lọ ń bàjẹ́ káàkiri àáfà àtọ́kọ́ ń kí náà lọ ń láálí káàkiri ìjákulẹ̀ rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ láì dá àti láì fi rẹ̀ ẹnu rẹ̀ náà wọ́n ti ń padà ń gbọ́ ọjọ́ anabi sallallahu alayhi wa sallam Suwayba anabi tọ́jú ẹ̀ tó fi kú ni. Abu Lahabi tó wà ní Suwayba tí Suwayba ń jẹ́rú fún òun náà túkùn lọ́rùn Suwayba níjọ́ tó wá jíṣẹ́ fún pé abímọ o inú rẹ̀ dùn pé ṣé wọ́n ló tiẹ̀ wá jíṣẹ́ ìwọ ló sọ fún mi pé wọ́n bímọ ó yẹ ṣerú mọ́ látẹ̀ní lọ. Wa innahu hina nqalab hulkan àfààní àmọ́ngbà tábù Lahabi padà kú bó ti gbógun ta nẹ́bì tó Al-Qur'ani sọ̀kalẹ̀ pé tabbat yada abi lahabin wa tabba bọ́ ọwọ́ méjèèjì Abu Lahabi Ọlọ́run ní yọ́ pa sófo yọ́ ṣẹ̀sín kò ní dá fọwọ́ méjèèjì tí ń fi gbógun ta nẹ́bì Olúwa sọ odindi chapter kalẹ̀ fún Abu Lahabi tó fi ṣẹ́bílẹ̀ àtìyàwó ẹ̀ tòun ti bẹ́ẹ̀ nígbà tó kú ru'ina man bi sharri hiba wọ́n lálàárí wọ́n ní Abbasu ló lálàárí Abbasu ń jẹ́ àbúrò bàbá fànàbí sallallahu alaihi wasallam wọ́n á lálàárí ń pé kò condition tó wà lálkìyàmọ̀ dà rárá láti ìgbà tó ti kú inú ìyà inú nira ló wà gẹ́gẹ́ bí ogun tó gbé tànàbí sallallahu alaihi wasallam àmọ́ o lakin suqi bi'itikihi Suwayba lakin suqi bi'itikihi Suwayba àmọ́ o dodo bí a ti ń jẹ tó níwájú Ọlọ́run ọba yẹn náà sùkíyà wọ́n ń fún lómi kínkìnkín wọ́n lómi tán máa ń fún bí dédé kábàyì dédé kábàyì ọmọ ní kábàyì wọ́n máa kàn sí lẹ́nu wọ́n ní lánú ẹ yọ́ lánú wọ́n sì kan omi sí lẹ́nu ṣẹ́ńpọ́ ọmọ náà ní rómi gidi mu àmọ́ wọ́n máa rí ìkan lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n máa wá kan omi gidi sí lẹ́nu omi kínkínní ṣé ẹ rí bó ti dàbí ìgbà kó kínkínní tó yẹn náà wọ́n fi ń dá orí padà fún ni bi'itikihi Suwayba nítorí ipò bọ́kún ẹrú lọ́rùn Suwayba kó dunnú jọ wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam. hadisi yẹn hadisi tí wọ́n rú ọmọ Zubairu lọ́gbà wa táwọn afá máa fi rí pé àtẹnìkan dunnú níjọ́ tí wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam kèfèrí ni Kùránì sọ̀kalẹ̀ yìí pé kò ní láti bọ̀ tán Kùránì sọ̀kalẹ̀ yìí pé yóò wọná Kùránì kọ̀ǹfàmù ẹ̀ fún lójú ayé rẹ̀ pé iná ni wàá wọ̀ tọ́lọ̀ ní sàyẹ́sílá náírà ń dá tàláhàbìn yóò wọ iná tí ń jò gidi wàmúra àtùwù kò ní jóun nìkan tìyàwó ní ọwọ́ bẹ̀ ìyẹn Abu Lahabi idha kana hadha kafiran jaa dhammuhu tó bá jẹ́ pé kèfèrí páàlì tó gbógun ta Ànábì tó báyìí tí Kùránì bú tó báyìí wa tabbati yadahu fil jahimi mukhallada ń pé yóò mọ bẹ gbére nínú náà jahimi tó bá sí pé wọ́n tún kẹrù ẹ̀ wọ́n ń ṣàánú ẹ̀ níwọ̀n bá nítorí kó dunnú jọ wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam àìjá wa náà dunnú tán bá bí Ànábì gbogbo ọjọ́ tí wọ́n bí Ànábì tíjọ́ ní bá ń padà dé ẹjẹ́ á máa dunnú kódà bí ò tiẹ̀ wá jẹ́jọ́ tán bí Ànábì náà kó o tiẹ̀ rántí Ànábì kó o ṣe sallallahu alaihi wasallam kó o fi dunnú àtayọ̀ hàn ìwọ náà fi dunnú hàn nù. alfarahu bin nabiyyi sallallahu alaihi wasallam ẹ̀sìn ni ìgbà Ànábì tó bí ẹ̀sìn ni ìmọ̀ pọ́nlé ẹ̀sìn ni
tora al-Qur'ani ló pàṣẹ pé walladhina taba'uhu والذين آمنوا به واتبعوه والذين آمنوا به وعزروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون سورة الأنعام Ọlọ́run ní alladhina amanu bihi àwọn tán gba Muhammadu igbó ó di méní wa azzaruhu tán pọ́nlé ó di méjì ẹ rí pé ìgbàgbọ́ yàtọ̀ sápọ́nlé ẹlòmíì lè gbàgbọ́ kọ́mọ lálẹ́ ẹ̀kọ́ já láàrin fi èèyàn kọ́mọ náà ní ànábì wa azzaruhu wọ́n pọ́nlé wattaba'u an-nura alladhi unzila ma'ahu wọ́n tẹ̀lé ìmọ́lẹ̀ tí ń bẹ pẹ̀lú ẹ̀ wọ́n tẹ̀lé ìtẹ̀lé yàtọ̀ ìpọ́nlé yàtọ̀ ulaika humul muflihun àwọn ni wọ́n jèrè ìyẹn ni pé irú èrè àbí jù bẹ́ẹ̀ lọ tí Abu Lahabi jẹ níwájú Ọlọ́run tí wọ́n lálàárí lójú oorun ni jù bẹ́ẹ̀ lọ ń bẹ fún gbogbo ẹni tó bá tẹ̀lé Ànábì tó nífẹ̀ẹ́ tí ń pọ́n lé tí ń bàbà rẹ̀ ká oṣù rẹ̀ oṣù tí wọ́n ní wọ́n bí ni oṣù yìí náà ló ṣe hijira oṣù yìí náà ni wọ́n náà sọ Al-Qur'ani kalẹ̀ fún oṣù yìí náà àti gbogbo ìgbà kó túmọ̀ jẹ́ oṣù yìí nìkan kó ẹja máa pa Ànábì lé ẹja máa rántí ẹja máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa Al-Imam Malik rahimahullahu ta'ala òun lòun fẹ́ máa pa Ànábì lé wọ́n ní àpọ́nlé tó wọ́n máa ṣe fún Ànábì ní pé lóun gbẹ̀kùn ìgbà tó ń bá ń bẹ Mádínà yóò wọ́n fẹ́ máa wọ bàtà kílé tó ní wọ bàtà yìí ṣe ṣẹlẹ̀ Imam Malik onira eré yẹ̀pẹ̀ yìí náà wọ́n sin Ànábì sí eré inú yẹ̀pẹ̀ yìí wọ́n sin Ànábì sí òun ọ̀fẹ́ máa tẹ yẹ̀pẹ̀ bí wọ́n sin Ànábì sí mọ́lẹ̀ pẹ̀lú bàtà àpọ́nlé kan lòun náà mú jáde òun ọ̀nà àyẹ́sí kan lòun náà mú jáde òun àwọn sàábé náà láwọn ọ̀nà àpọ́nlé oríṣiríṣi tí wọ́n fi ń pa Ànábì lé èyí tí ò ṣeé lò mọ́ tọ́ra Ànábì ti kú ẹni bá ń bẹ láyé wọn lé lórú ẹ̀ fún tí Kùránì bá ti wá dé tó bá pa wá láṣẹ àbá Ànábì sallallahu alaihi wasallam pa wá láṣẹ pé ẹ ṣe báyìí lópin ìgbà tá Ànábì ọba ti yan kèfíyà kan fún wa pé àṣẹ tí mo pa yín yìí bẹ́ẹ̀ ti gbọ́dọ̀ mú iṣẹ́ ní ó pa wá láṣẹ ká kírun ó wá ní sallu kama ra'aytumuni usalli bẹ́ẹ̀ bá ti rí mi tí ń kí ni ẹ kí ó ní a ṣe hajj ó ní khudhu anni manasikakum ẹ mú bẹ́ẹ̀ ti ṣe hajj lọ́dọ̀ mi mo ti ṣe gẹ́lẹ́ yìí ni ẹ máa ṣe ó fi bá ṣe ṣe hàn wá àwọn àṣẹ kan bẹ wọ́n fi lé wa lọ́wọ́ ń pé lọ́ọ́ ronú sí i wọ́n ní ìsọmọdé la fi ní kó o nílàáká inú kó o tó di mukallafu kó o tó dẹni tá a mọ̀ pè dá sí ọ̀rọ̀ ẹ̀sìn ń pé ìyẹn di dandan lé ọ lérí àwẹ̀ di dandan lé ọ lérí kí gbogbo òfin ẹ̀sìn tó ṣe ọ̀ranyàn lé ọ lérí afẹ́kọ̀ mature afẹ́kọ̀ wọ poverty age in tó bá ti mú ọwọ́rú age bẹ́ẹ̀ afàṣẹ ilé ọlọ́wọ́ lọ́ọ́ tọ́jú ìyá rẹ̀ lápèjúwe Kùránì pàṣẹ bẹ́ẹ̀ Ànábì pàṣẹ bẹ́ẹ̀ tọ́jú òbí rẹ̀ sokùn ẹbí rẹ̀ papọ̀ ṣe dáadáa síyàwó rẹ̀ ṣe dáadáa sọ́kọ rẹ̀ ó wá ní máa béèrè ń pé tó dáa mo fẹ́ máa san sálárì fún ìyá mi mo wá fẹ́ mọ̀ sáwọn sàábì máa ń san sálárì fún ìyá wọn ó wá kàtàn sàábì kan tí ó gbé wàrà fún yẹ kémi wá ní mo fẹ́ gbé wàrà fálájà tèmi alájà tèmi lè má láìkì wàrà wọ́n lè má láìkì protein tó tó bẹ́ẹ̀ wọ́n ti already ní bọ́dì wọ́n sálárì oṣù làwọn wá tí wọn ó lè jẹ́ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam so nígbà tí ò ti sí pé bẹ́ẹ̀ ti gbọ́dọ̀ ṣe é ní òfin yìí òfin tá a gbélẹ̀ bẹ́ẹ̀ ti gbọ́dọ̀ lónìí wọ́n ti fi lé wa lọ́wọ́ pé dodo yín ẹ lò ó ní tí dodo ńlá káyé ó rí tí wọ́n rí ká àṣẹ yìí náà ni wọ́n ń lò yìí family meeting tẹ́ lẹ́mọ̀ ṣe lọ́dọọdún yìí náà okùn ẹbí lẹ̀ ń so papọ̀ òun nídìí kárísà abẹ́ tó ṣe family meeting ní ọdọọdún àṣẹ Olúwa tí ń jẹ́sìn tó ní ládá iṣẹ́ ládàhùn náà là ń ṣe wọn gbogbo ọ̀nà tó bá dá tá a bá gbé gbà tó ti yé làwọn kan fi gbé ọ yé pé tó bá di àwọn oṣù wọ̀nyí ká máa ṣàpọ́nlé ká kó jọ ká là ń ta àwa náà ń dunnú fún Ànábì sallallahu alaihi wasallam àwa náà fẹ́ jẹ́ àlùbáríkà Ànábì a fẹ́ má ṣe Al-Qur'ani ṣe èyí tí Abu Lahabi bó ti sórí ibú tó òun náà sóríire látara wípé ó sóríire níwọ̀nba látara wípé ó dunnú jẹ́ wọn bí Ànábì hadisi rẹ̀ dẹ̀ lálàáfíà àwọn kan ní mursalu ní urwatu nìkan lọ́gbà wa urwatu tó gbà wa ó lè má bá Ànábì láyé tó tọ́ àmọ́ ta ni Urwa ọmọ sàábì Ànábì pàtàkì ọmọ sàábì tọrọ sojú láti bẹ̀rẹ̀ dé parí ọ̀rọ̀ ìyẹn Zubair ó wá jẹ́ ọmọ ìyá rẹ̀ tí wọ́n ń jẹ́ ọmọ fún Aisha ìyẹn ń jẹ́ ọmọ fún Abubakar tí ń jẹ́gbọ́n fún Aisha Asma'u bintu Abubakar àwọn tọrọ Ìsìlámù sojú láti bẹ̀rẹ̀ ni ìyá tó bí Urwatu ọ̀dẹ̀dẹ̀ Aisha wá ní Urwatu wá gbé ọ̀dẹ̀dẹ̀ ìyá wa Aisha níbi tí ó ti kọ́ ìmọ̀ parí kíru ẹ wá pìtàn kọ wá ní ó ti gé mọ̀ nǹkan tí wọ́n ní àwọn èyí tó rò kémú tẹ̀sílù ní sọ́dọ̀ olójú kémú tẹ̀sílù ní wọ́n àwọn àròyé tó pọ̀ so àwọn àdìsí tó bá jẹ́ múrúsàlù bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfa aládìsí míì tọ́dẹ̀ pọ̀ tá a dẹ̀ rápèjúwe bẹ́ẹ̀ nínú mú àtọ́ ọmọ Malik
àwọn Hafiz ibn Abdul Barr àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn gbà pé kádìsí ó jẹ́ mursalu kò sálèébù ńbẹ̀ kò sálèébù ńbẹ̀ tẹ́ni tó bá ṣe ìrìsàlù yẹn bá jẹ́ ni tọ́kàn balẹ̀ sí pé kèé gba ìgbàkúgbà wá wallahu alam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àròyé tí ń bẹ ní àwùjọ àwọn àfọ oníkéwú lérí ọ̀rọ̀ tí ká ṣe mólúdì àbí àmọ́ ṣe mólúdì èyí ò kọ́ ni àwa ń rán ká mọ̀ bá ti wá lọ. Sukiya bi lakin suki bi etkihi Thuwayba bí Abu Lahab ṣe ya eléri ibú tó wọ́n fún wọn kàn mí sí lẹ́nu díẹ̀díẹ̀ nítorí pé ń jọ wọn bí ànábì ó dunnú ó túkùn lọ́rùn Thuwayba. Wa ba'da Halimatu Sa'diya fadhafirati bidurrati thaniya. Wa ba'da lẹ́yìn tí Thuwayba ẹni tó tún fún ànábì lọ́mú òun ni Halimatu Sa'diya Halima ara ìlú Saadu Halima Sa'diya ẹ mọ̀ rí táwọn èèyàn jẹ́ Halima ẹni wọ́n fẹ́ fowókọjọ́ ní tí wọ́n fi ń sọmọ ní Halima gbogbo ẹni tí wọ́n bá ti wá pè ní Halima àmọ́ fi Sa'diya kì í ìlú ní jẹ́ Sa'diya Saadu ni Bani Saad ìran Saad ìdílé Saad Halima tó wá láti ibẹ̀ náà ń pè ní Sa'diyatu Halima ará ìdílé Saadu ẹni máa ń jẹ́ Halima àmọ́ wá kì í pé Halima Sa'diya ọjọ́ sí ká lè fi rán létí ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀. Halima yìí ló dé pẹ̀lú àwọn ará ìdílé Saadu ebi lọ́wọ́ lu wọn ìlú kan ni tí ń jẹ́ kéréje ìlú kékeré tí ń bẹ ní oko Mẹ́kà àwọn náà wá gbòòrò Mẹ́kà nígbà tí ebi wọnú ìlú wọn ìdààmú bá wọn kò sówó lọ́wọ́ wọn àwọn ewúrẹ́ àwọn ẹran tán ní tí wọ́n lè máa fún ọmọ wọn máa mú wàrà ń bẹ̀ gbogbo wọn ti gbẹ nígbà tí wọn ò lẹ́ran láà bó wọn ó ṣe ní wàrà láà àwọn obìnrin wọn wá foríkorí pé kí la lè ṣe táwa náà fi máa ràn àwọn ọkọ wa lọ́wọ́ àwọn ọkùnrin ń dààmú nǹkan kó wọn wù kò sí owó kò sí kinní kan kálukú ń fìtínà kí làwọn obìnrin náà lè ṣe tá a fi ríbi wọ́ owó wá nílùú ìdí ẹ̀ kó tó di pé bí yìí tún pọ̀ jù báyìí lọ kọ́lọ̀ mọ́ pa wá wọ́n wá dé wọ́n dárí jọ pé kí ni káwọn ò ṣe lẹ́nìkan mú mọ̀ràn wá nu wọn pé ẹjẹ́ náà ń tà ní ká fi rí ń tà ní ẹjẹ́ lọ sí gbòòrò Mẹ́kà ará Mẹ́kà láṣà wípé tán bá bímọ àwọn ọmọ tán bá bí wọ́n máa ń fẹ́ kó jẹ́ lòmíì ní ọba wọn tọ̀ àṣà ni kí ló fà á àwọn kan sọ pé bóyá nítorí wípé wọn èyí fẹ́ kọ́mọ ó gbé gbòòrò kó má bàa yọ̀ kọ́mọ dọ̀mọ ayọ̀ láti kékeré wọ́n fẹ́ subject ọmọ sí wọn bá hardship níwọ̀nba wọ́n wá gbé e lọ fún ará oko kan pé ẹ̀yin ni ẹ bá wa tọ́ àwọn ni wọ́n mọ̀ fún lọ́mú láti kókó títí tí ó fi di bí ọmọ ọdún 4, 6 àbí 10 wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dá padà wá fún yẹ nígbà tí ó gbé lábẹ́ ìyá yóò ti wá di pé yóò dá láhán àkọ́kọ́ ni pé oko ló gbé dàgbà yóò dá láhán yóò mọ̀rọ̀ sọ ẹ lè fọmọ tán bá bí sẹ́kọ̀ọ́ ẹ ní fi wé yìí tí wọ́n bá bí sí Ìbàdàn níbi tí ò tí ì lajú ní Ìbàdàn tán gbé tán lọ bí sí àbí ọ̀nà bìkan ní Ṣakí àbí Ìlọrin ẹ mọ̀ kébí ó ti máa flow níbi ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ yóò dáńtọ́ ọ̀rọ̀ yanjú lẹ́nu ẹ̀ àmẹ́kọ̀ọ́ kó tó ṣe mọ̀dẹ̀ gbogbo nǹkan ti bàjẹ́ mọ́ láà yọ́ mọ̀ dẹ̀ torí èdè Èkó ti dàpọ̀ mébò tó bá sì èbó díẹ̀ yọ́ fẹ́ sọ Ìgbò gbogbo ẹ ti fọ́pọ̀ mọ́ra wọn slang ní ọ̀pọ̀ jù nínú tí ọmọ fi sọ̀rọ̀ kọ́mọ ó lè gbédè yanjú wọn á fi ránṣẹ́ sóko àwọn kan ní kọ́mọ ó lè já fáfá ni kọ́mọ bá máa yọ fi ránṣẹ́ sóko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ará Mẹ́kà láṣà yẹn àwọn arábà ní Sa'diya àwọn obìnrin ibẹ̀ wọ́n sọ pé ẹ jẹ́ á lọ Mẹ́kà ká lọ wá obì ká lọ àwọn tán bá bímọ nínú wọn tán bá ń ṣàbíamọ lọ́wọ́ ká lọ gbọmọ wọn tán bá lówó lọ́wọ́ ò ti lè tábìlì wọn àcháàjì wọn ẹbí kákan wọn fọmọ lọ́mú ká mọ́ bá wọn tọ́jú ọmọ ni àtúrẹ́yẹ yẹn náà ṣe kápítà àfi bẹ̀rẹ̀ gbogbo ní tí ó bá ṣe bísínẹ́sì nínú wa ní tí ó àṣàrùwò kó wọnú ìlú wa padà gbogbo náà ẹ̀dẹ̀rí sọ wọn ti kẹsẹ̀ lẹ́sẹ̀ wọn lọ Mẹ́kà nù nígbà àwọn adé Mẹ́kà tí wọ́n ń tọ ojúlé sójúlé tá ń lọ́mọ o tó fẹ́ kó tó fọmọ fún wa o tá ń lọ́mọ tí ó gbọmọ fún wa o wọ́n ń béèrè kan tó mọ̀ gbọmọ kọ̀ọ̀kan ṣe pé kìí ṣe pé wọ́n wá ṣe wọ́n lóore owó wọn wá kan tó gba ọmọ kọ̀ọ̀kan lọ́wọ́ òbí kọ̀ọ̀kan wọ́n rí kí àwọn òbí eléyìí rí jájẹ òbí tó bá rí jájẹ wọn òbí ilẹ̀ èyí tẹ̀sán ni tán bá ti wá dé ojúlé ìyá Ànábì sallallahu alaihi wasallam ọmọ yìí iṣẹ́ wo lẹ ní bàbá rẹ̀ ń ṣe ní bàbá rẹ̀ ti jáde láyé àtàwà nínú rẹ̀ náà ni bàbá rẹ̀ jáde láyé kò ní bàbá láyé mọ́ ok ọ̀dà mọ̀ ń bọ̀ wá wọ́n bá tún lọ ọ̀nà bòmí gbogbo wọn ń yẹ Ànábì wọ́n ń yẹ ẹ̀bà ni
wọ́n pẹ́ tí n kí ọmọ tí ò ní bàbá láyé mọ́ ọmọ òrukàn níbo láti rówó láre léyìn nígbà tó wá di pé gbogbo wọn pín àwọn ọmọ tí ń bẹ ní ògbóró mọ́ kàháwọ́ tán wọ́n ní ọmọ àkókò olótùkù mọ́ kò kú kankan mọ́ ọwọ́ akú Halima kọ̀rọ́mọ meat kọ̀rọ́mọ tí òun ó gbé ń tiẹ̀ so àwọn kan ní out of ipe nígbà tá a wá rí kànṣe wàá padà sílùú wa láì rọ́mọ kankan gbé dání ni ló fi fẹ́ kan gbà Nábì sallallahu alaihi wasallam kì í ṣe pọ́tẹ́ ẹ lọ́rùn àwọn kan sì lówó ojú àánú ni kí gbogbo yẹn sì wàá kọ́ ọtí ọdọ èmi ó gbé ó fi lọ ọkọ rẹ̀ ní gbé bóyá la'allallaha an yaj'ala lana fihi baraka bí Ọlọ́run lè fàlùbáríkà sí fún wa ẹ̀kọ́ nìyẹn gbogbo nǹkan kọ́ lówó owó kódà nígbà míì tówó bá fẹ́ dé kò ní gbáṣọ owó wọ̀ wá bá ọ ọ̀dọ́ ó lè gbáṣọ òwò wá bá ọ ó lè gbáṣọ nǹkan míì náà wá bá ọ tó ní mọ̀ nípò owó ni ó lè gbáṣọ kọ́sítọ́mà wá bá ọ kọ́sítọ́mà yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ wá dowó fún ọ nígbà tó bá maintain relationship tó dáa pẹ̀lú ẹ̀ ó lè jẹ́ ìyàwó tó fẹ́ ní òdòwó ó lè jẹ́ ọmọ tó bí ní òdòwó ibi tọ́lọ̀ ń tọ́jú àsìkí kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ní kọjọ́ra Ọlọ́run ń tọ́jú àsìkí àfáà míì sọ́dọ̀ ọmọ kéwú ẹ̀ àwọn ọmọ rẹ̀ onírí tọ́jú ọmọ kéwú ní ọ̀tọ́jú ẹ̀ tó fi lọ́bọ́ lọ́hùn àfi kó ṣe dáadáa sọ́mọ kéwú níjọ́ tí ń kọ́ wọn àti bẹ́ẹ̀ lọ nínú ọ̀nà tọ́lọ̀ mọ́ fi kẹ́yàn àṣọ́lọ̀ ń fẹ́ ṣàánú Halima ni àṣọ́lọ̀ ń fẹ́ dá Halima lọ́lá ni kọ́mọ̀ ọmọ òrukàn ní rí Ànábì sí pé eléyìí ò ní bàbá mọ́ láyé ta ni ó fún wa lówó lérí ọ̀rọ̀ rẹ̀ nísìn ní ẹja gbà pé Ọlọ́run lè fàlùbáríkà sí ìwọ náà ní di bísínẹ́sì rẹ kì í ṣe gbogbo nǹkan náà ní àfi ká kówó pé àfi kọ́sítọ́mà mi ń bẹ kódà kó dín ọjà fún kódà kó bùn lọ́jà lọ́fẹ̀ẹ́ nígbà míì àbí kó tiẹ̀ mọ́ dojú lérè gbogbo nǹkan kọ́ lérè owó nígbà míì bẹ tẹ́sí pé tó o bá ṣe é lóore tó tajà tó dáa fún iná ẹ̀ṣẹ̀ṣẹ̀ lọ́ bọ́ máwọn kọ́sítọ́mà gidi wá iná ẹ̀ṣẹ̀ lọ́ bọ́ ọjà ńláńlá tí ó rà lọ́dọ̀ ẹnìkan rí tẹ́lẹ̀ yọ ẹ̀ṣẹ̀ṣẹ̀ wá rà lọ́dọ̀ rẹ̀ nígbà tó ti ṣòdodo pẹ̀lú ẹ̀ tó fàánú hàn Halima Sadiya ọwọ́ àgbà Nabi sallallahu alaihi wasallam afáàní fadhafirat bid-durrati as-saniyya ọwọ́ rẹ̀ tẹ orí ńláńlá tọ́pọ̀ ọwọ́ rẹ̀ tẹ àlúùlù tó wọ́n òun ọmọ tọ́wọ́ òun tẹ̀ wọ́n nígbà tí ń lọ lọ́nà tó gbé Nabi sallallahu alaihi wasallam àpẹẹrẹ tó kọ́kọ́ rí ni pé wọ́n kọjá ní suku Ukab ọjà kan ni tí àwọn ará Hijaz mọ́ná Mẹ́kà Mẹ́dínà Tọ́ìfù gbogbo area yẹn ìlú kan ń bẹ ọjà ńláńlá kan bẹ mẹ́ta ń pè ní suku Ukaz ó ti níjọ́ wọn máa ná lọ́dọọdún ó sì sí ní ẹ̀sìn ó pè síbẹ̀ àwọn akọni ó wà ń bẹ àwọn tajà ó léyejọ́ tí wọ́n fi nájà náà ọkọjá ń bẹ wọ́n ní bó ti débẹ̀ ní aládùúgbò kan kọjá ológun kan kọjá láre ọwọ́ àrí Ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ rẹ̀ ó ní jẹ́ wọ́mọ́ wojú ẹ̀ tẹ́júmọ́ lọ́ba pariwo ń pẹ́ ẹ wá pọ́mọ́ ẹ̀ yìí ń pariwo nínú ọjà ń bẹ̀ ṣùgbọ́n bá àwọn òkìkí ló ṣe bàbá yìí sọ́jà wèrè ó sá ti Ànábì bọ̀bì kan wọn lọ sáré tọ́jú ẹ̀ ó sáré kúrò ń bẹ̀ bàbá àtọ̀hún ti rí olóòṣà ni ẹ pété pọ́mọ́ ẹ̀yẹ mẹ́jọ dàgbà ó ara fu Halima ìpérú ọmọ wo ní àti pé irú bàbá wo ní nígbà tí wọ́n ló gbé Ànábì sallallahu alaihi wasallam dé Daru Bani Sa'd tó gbé délùú tí wọ́n gbé gẹ́gẹ́ àpẹẹrẹ tó tún rí lára Ànábì sallallahu alaihi wasallam ní pé àwọn ewúrẹ́ wọn tó ti gbẹ tí ò lẹ́ran lá dépò pé yóò ní wàrà lá wàrà sì bẹ̀rẹ̀ sí ní máa sọ ní alẹ́ wọn wàrà bẹ̀rẹ̀ sí ní máa sọ nínú ọyàn wọn ó wá di pé wọ́n ń fún àwọn ewúrẹ́ tí ò lẹ́ran lá wọ́n ń fún wàrà wọn wàrà sì ń jáde ńbẹ̀ ẹnìkan ò sùn lébi mọ́ nínú ìdílé Bani Sa'd láti gbà tá Ànábì ti wọbẹ̀ sallallahu alaihi wasallam ẹnìkan ò sùn lébi mọ́ ńbẹ̀ kìí ṣe tówó mọ́ àlùbáríkà ti wọbẹ̀ ẹnu wọn tí wọ́n níyẹn ti ń tó wọn jẹ wọ́n ti ń gbádùn láti gbà tá Ànábì ti débẹ̀ sallallahu alaihi wasallam tí wọ́n padà ń rí i pé ọmọ yìí ọmọ àlùbáríkà ni ọmọ yìí olóríire ọmọ kan ni ní kọ́ ọmọ fọmọ òrukàn ṣeré ọmọ ẹ̀gbọ́n rẹ tó kú ọmọ àbúrò rẹ tó kú tó wá ń gbélé rẹ tẹ́ wá ń fìyà jẹ iṣẹ́ tó lè rán àwọn ọmọ tiẹ̀ lọ́ọ́ ran iṣẹ́ dé tòrútòrú ọ̀tọ̀ níbi òun ó sùn sí tọ́ba táwọn èèyàn bá rí i pé láwọn ọmọ tiẹ̀ ń ṣe ní ọ̀dà bíi ọmọ ọ̀dọ̀ òun ní ẹ̀ṣẹ̀ pìtàn fún wọn pé àyìn kì í ṣọmọ ọ̀dọ́ mẹ́ ẹ̀gbọ́n wọn ni mí ọmọ àbúrò wọn ni mí
àwọn ará àdúgbò wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dá oúnjẹ àtowójọ fún ọmọ àbúrò rẹ̀ tí ń gbélé rẹ̀, ọmọ ẹ̀gbọ́n rẹ̀, àbí ìtìyàwó rẹ̀ ń fìyà jẹ tó náà lè yí tó lè correct ẹ̀. ọ̀pọ̀ bẹ́ẹ̀ gbogbo ibi tí ọmọ òrukàn bá ti ń rí bànújẹ́, ìbínú Ọlọ́run máa sọ̀kalẹ̀ síbẹ̀ ni. ẹni tí bá sì ń tọ́jú ọmọ òrukàn, àánú Ọlọ́run máa súnmọ́ wọn pẹ́kí wọ́n ní tó mi bá kán lójú ọmọ òrukàn, Ọlọ́run máa sọ lálẹ́ ara sí rẹ̀ pé ta ni ó bá mi rẹ̀ lẹ́kún kí n rẹ́ ń tọ̀hún náà lẹ́kún, ta ni ó bá mi ṣàánú rẹ̀ kí n ṣàánú ń tọ̀hún náà, èmi mo gbà bàbá ẹ̀. Ọlọ́run máa sọ bẹ́ẹ̀ pé èmi mo pa bàbá rẹ̀, èmi mo lọ́jọ́ bàbá rẹ̀ tó kọ́ mọ́ bọ̀ wá, ẹni bá nílé bá ń tọ́jú èmi náà tọ́jú ń tọ̀hún. pàtàkì ń bẹ fún ká máa tọ́jú ọmọ òrukàn. ọmọ òrukàn la Nabi sallallahu alaihi wasallam ó wọnú ìlú wọn, wọ́n tọ́jú àwọn náà rí tọ́jú Ọlọ́run, wọ́n láàánú ẹ̀ àwọn náà ráàánú Ọlọ́run. ní Nabi sallallahu alaihi wasallam wá wà ní ọ̀dọ̀ Halima Sa'diya tásìkò wo bá ti lọ jù. bí wọ́n ti ń pọ̀ sí náà ni alibarika ń wọnú ilé wọn sí, ọlá ń wọnú ilé wọn sí. kí là Nabi gan tiẹ̀ padà fi dá padà fún Halima, a padà mọ́ sọ́ta bábá ìtàn débi Gazwatu Hunain. bá a ṣe sọ lẹ́ẹ̀kan òun pé kò sẹ́ni tó ṣà Nabi lóore tá Nabi gbàgbé, tó fi má Halima yìí náà wọ́n tún padà pàdé nígbà tá Nabi tó dá Nabi Ọlọ́run ọba tán. ń bẹ ní kékeré tí ń bẹ ní ọmọ àkókò rèé o táyẹ̀ ṣẹ̀ gbé dé dárúbà ní Sa'd. ìgbà tó padà dá Nabi Ọlọ́run ọba tán, Halima ti darúgbó ti dàgbà. Ànábì tuntun bá pàdé Ànábì wá kówó fún ọkọ tọ́jú ẹ̀ ní Halima àtàwọn ọmọ tí Halima bí sallallahu alayhi wa sallam. ibi à ń lọ ní pé Ànábì wá wà ní dárúbà ní Sa'd. Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní mọ́ tara Ànábì, alibarika Ànábì ràn wọ́n, Ọlọ́run ń ṣàánú wọn, ayé wọn rọrùn. wọ́n ló dòjọ́ ọjọ́ kan ni wọ́n wá Ànábì sallallahu alayhi wa sallam tí ó ti ṣeré lọ pẹ̀lú kan nínú àwọn ọmọ obìnrin wọ́n ń pè ní Shaima. ó wá dé ńbólẹ́wà nígbà tí ìyá wọn tí ń jẹ́ Halima òun ló kù fún wọn ní àgbà ń kóhun ní fún wọn lọ́mú. tó ara Ànábì sallallahu alayhi wa sallam ńbólẹ́wà látẹ̀ẹ̀kan, ẹ̀rù bà mí, àyà mi já. inú òòrùn mú njọ́ náà ni Shaima wa ń sọ fún ìyá wọn Halima pé òòrùn ọmọ mú Muhammadu yìí, òun ọmọ dúdú gbà táwọn bá ti wà nú òòrùn, òun máa ń rí kíní ga mọ́ọ̀mọ̀ kan ẹ̀sùjò kan yóò wá tòsí lórí báyìí, òun ṣáà máa ń rí pé kèé sínú òòrùn, gbódò gba inú òbòjì ni máa ń wà, ẹ̀sùjò kan bẹ tí máa tẹ̀lé lágbárí báyìí. kíní kan bí cloud ó wà yóò sùjọ yóò dúdú lórí rẹ̀ báyìí, òòrùn onímú Muhammadu sallallahu alayhi wa sallam láti kékeré. Shaima yẹn sọ bẹ́ẹ̀ fún ìyá wọn Halima pé Muhammadu yìí òòrùn ò mọ òun tiẹ̀. ó tún jápẹ̀rẹ̀ kan tí wọ́n tún rí nígbà tá Nabi sallallahu alayhi wa sallam tí ń bẹ ní dárúbà ní Sa'd. nígbà tó wá yá ìtọ́ wá tóbi jùlọ lọ́wọ́ àdìjọ́ kan ọjọ́ kan ní ìṣẹ̀lẹ̀ tó wá tóbi jùlọ wá ṣẹlẹ̀ sáà Nabi sallallahu alayhi wa sallam. níbẹ̀ wọ́n ní Jibrilu dé, wọ́n sì ní kìí ṣe Jibrilu nìkan náà, ẹgbà wa hadithi mi Jibrilu àtàwọn màláíkà méjì mi, àwọn kan ẹgbà wa mi sì ní màláíkà méjì péré ni, yẹni pé wọn ò pé mẹ́ta. wọ́n dé, wọ́n á bá Nabi sallallahu alayhi wa sallam ń bẹ lọ́mọdé, wọ́n gbé ọmọ tí wọ́n jọ ń ṣeré ńjọ́ náà, òun ló sáré lọ bá Halima ní ń pariwo pé ẹ lọ mú Muhammadu ń ta o, wọ́n ti fẹ́ pa o, wọ́n ti fẹ́ pa o, wọ́n ti fẹ́ pa. ní ìyá sáré jáde, kí wọ́n ṣe fún Nabi sallallahu alayhi wa sallam, wọ́n gbé níbi tí ń ṣeré. nígbà tó ti ní tí wọ́n fẹ́ prepare rẹ̀ fún lọ́jọ́ iwájú, wọ́n gbé níbi tí ń ṣeré, wọ́n á gbé lọ sórí òkè, orí àpáta, wọ́n wá là á níkùn sallallahu alayhi wa sallam. àwọn màláíkà là á ní ikùn dégbáyà, wọ́n wá yọ ọkàn rẹ̀ jáde. Ànábì náà ní ń padà ń pín tàn fara ayé sallallahu alayhi wa sallam nígbà tó dàgbà. ó lóun wò wọ́n bí wọ́n ti ń là wọn níkùn níjọ́ náà. àwọn kankan ń bẹ kò ní dàbí àlá, kò sì tún ní jọ reality tán, ọ̀ sàmọ̀ ìpọ̀ ṣẹlẹ̀ bó ló ti ṣẹlẹ̀ pàtó. ó yí Ọlọ́run ọba tó làlá, ọba tó sì ní reality, ọba tó ní physics àti law rẹ̀. wọ́n á yọ ọkàn Ànábì sallallahu alayhi wa sallam. nínú ọkàn yẹn wọ́n wá mú báàsì ẹran dúdú kan jáde, dúdú. Ànábì ni wọ́n mú jáde nínú ọkàn wọn báyìí. wọ́n á sọ pé alákọ̀tù ṣètánì ni, báàsì ẹran tí ṣètánì tó máa ń rọ̀ mọ́ lára dúdú ọmọ Ànábì Ádámà ń bẹ lára mi, ń bẹ lára tiẹ̀ náà. ó lè dábàá lágbá èèyàn lọ́sibítù, ẹ̀yìn lè má rí ń bẹ. ń táwọn màláíkà mú jáde ń bẹ ń tí kí ni spọ́ọ̀tù tí ṣètánì máa communicate lára dúdú ọmọ Ànábì Ádámà. tí ṣètánì ọba ṣe ẹ lò ó lọ́mọ́wó olówó, ẹ lò ó purọ́ ni o,
gbogbo bí tí ṣètánì communicate lára rẹ̀ hùn paasi ẹran kan ní bẹ́ẹ̀ ní ṣètánì tí mo bọ́ mi ènìyàn sọ̀rọ̀ sport tí ṣètánì tí mo communicate ọmọ anabi Adam òun ni ẹran dúdú ni wọ́n á yọ jáde èyí tí ń túmọ̀ sí pé ṣètánì ò lè rán anabi communicate mọ́ sallallahu alayhi wa sallam wọ́n mú dúdú ní jáde ọkàn wọn wá mú omi wọ́n bẹ̀rẹ̀ sí ní máa fi fọ ọkàn wọn anabi lóhun wò wọ́n bí wọ́n ti ń fọ báyìí wọ́n wá fọ tán Jibril tí wọ́n ń pé ẹ bá mi mú athalej ẹ bá mi mú yìnyín ìyẹn snow ẹ bá mú wá wọ́n tún fi snow fọ wọ́n fọ tọ́ mọ́ wọ́n á fẹ́ dá ọkàn yẹn padà sígbà yà anabi sallallahu alayhi wa sallam nígbà tán ṣe operation tán wọ́n purify ẹ̀ wọ́n cleanse ẹ̀ ọlọ́mọṣẹ́ àfàwà náà mọ́ wọ́n fẹ́ dá padà ṣe Jibril ní ẹ̀mẹ́ tí dá padà okùn tá ṣe ẹ gbé ọkàn yẹn sórí òṣùwọ̀n ẹ̀wọ̀n wò ẹ gbé sórí òṣùwọ̀n ká mọ́ ń tọ́wọ̀n ẹ bá wọn á gbá anabi sallallahu alayhi wa sallam ọkàn rẹ̀ wọ́n gbé sórí òṣùwọ̀n kínní òṣùwọ̀n kejì ẹ gbé ọkàn àwọn 10 nínú àwọn tó gbọ́lọ́n gbọ́jù nínú àwọn ìjọ Muhammadu àwọn tí ó gbọ́lọ́n gbọ́jù àwọn tí ó súnmọ́ Ọlọ́run pé kí àwọn ẹni Ọlọ́run wòlíì Ọlọ́run tó tóbi jù 10 nínú àwọn ìjọ rẹ̀ ẹ gbé wọn sórí òṣùwọ̀n kejì ẹ gbé Muhammad sórí òṣùwọ̀n kan ẹwọ ẹni tí ó tẹ̀sùn wọn jù wọn là anabi já òṣùwọ̀n anabi náà ní ń pìtàn bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam nke òun tẹ̀sùn wọn lérí òṣùwọ̀n ju àwọn ẹni Ọlọ́run ọba 10 lọ wọn á ní 10 kéré ẹ sọ di 1000 ẹni Ọlọ́run 1000 nínú ju anabi sallallahu alayhi wa sallam ẹ kó wọn sérí òṣùwọ̀n ẹ gbé anabi sérí òṣùwọ̀n kejì wọn tún là anabi já òṣùwọ̀n ó tẹ̀sùn wọn ju wọn lọ ọdẹ ẹfẹ kan kó gbogbo àlùmọ anabi èmi bẹ́ẹ̀ wọ́n náà bẹ́ẹ̀ njọ́ náà gbogbo wa ni wọ́n náà kó sérí òṣùwọ̀n kínní wọ́n gbé anabi sérí òṣùwọ̀n kejì sallallahu alayhi wa sallam anabi tún já yẹn ni pé ìmánì rẹ̀ ó padà ju ti gbogbo wa lọ tá bá da gbogbo ìmánì gbogbo ẹni Ọlọ́run ayé papọ̀ gbogbo àfáàrí gbogbo wòlíì Ọlọ́run gbogbo tí kálukú bá pèrè àti gbogbo àwọn sàábé ẹ mú ìmánì wa ní kínní ní kejì ní kẹta ẹ dá gbogbo ẹ papọ̀ gbogbo ẹni tó fẹ́ràn Ọlọ́run wa gbogbo fẹ́ ta ní sọ́lọ́run ẹ̀dá dúdú ẹ̀ papọ̀ tán bá gbé sẹ́gbẹ̀ẹ́ tà nẹ́bí sallallahu alayhi wa sallam anẹ́bí ó tún lékè gbogbo wa ìyẹn ní òfin nílé ronú kó wọ́n ṣẹbọ ara ò ní kó ronú kó wọ́n wá lọ sẹ́fá láíláyé kò lè rò ó dépò pé yóò ṣe èmi àti a lè rò ó ká mọ̀ sí anẹ́bí ò tiẹ̀ ní rò ń pé ńlọ́wọ́ kàn nínú ọ̀rọ̀ pé ní solution o àbí kò ń wá dé chọ́ọ̀chì kan àbí kò ń wá lọ yà á sí mímọ́ kan àbí kò ń wá lọ ṣe ìrìbọmi àbí kò ń wá lọ wẹ̀rí nínú odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn èèyàn máa ń ṣe láti wá ìtànṣòro láti wá solution sọ̀rọ̀ wọn anẹ́bí sallallahu alayhi wa sallam kò ní ronú kó wọn ó ṣe bẹ́ẹ̀ ìmánì rẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n fi sẹ̀kínà sínú ọkàn náà níjọ́ náà sẹ̀kínà ni ibi ni odò gé mi mọ́ ibẹ̀ náà mo fẹ́ wà mí ò ní kúrò níbẹ̀ mọ́ láíláí ìfọkànbalẹ̀ kọ́kàn ó balẹ̀ ẹ̀rí mo ti jókòó yìí nísìnyí ara mi balẹ̀ tí n bá fẹ́ dìde sáré eré mi ò ní yá bí ẹni tó wà lérí ìdó torí pé mo ti sinlẹ̀ mo ti dárógún síbi tí mo wà yìí bẹ́ẹ̀ ni tán pè ní sẹ̀kínà kó wà lọ́dọ̀ Ọlọ́run ọba kó dẹ̀ farabalẹ̀ síbẹ̀ kó sẹ́tù síbẹ̀ kẹ́mi rẹ̀ má fẹ́ ṣe nǹkan míì mọ́ tó tayọ ọ̀run kẹ́mi rẹ̀ má gba nǹkan míì gbọ́mọ́ tó tayọ àwẹ̀ kọ́mọ̀kù nǹkan kan míì mọ́ lọ́rọ̀ rẹ̀ tó lè fi sọ́ọ̀bù pírọ́blẹ́mù ara rẹ̀ àbí tán ṣòro rẹ̀ tó tayọ kó ṣe sàárà ó nígbàgbọ́ nu agbára míì mọ́ sẹ̀kínà nù ṣẹ́rí gbogbo ìgbà tí àwọn bá dẹ́rùbà ọ́ tán dáyà já ọ tó wà ń rò pé àbí kọ́ tó àyè kíní ìwò ni kíní tán gbé fún ọ pé lóru ló pè é lóru ló fi wẹ̀ àbí kò tó àyè ẹ̀wò ni àbí kò lówó ni ò tí ì ní sẹ̀kínà ọkàn rí ò tí ì ṣẹ́tù sọ́dọ̀ Ọlọ́run ó sì tún ń sàlẹ̀ ẹ̀sìn ó tún yọjú wo bòmíì ó tún wọ̀ tó ń wò sí ó ń ṣe iltifat sẹ̀kínà yẹn láti kékeré wọn ti fi sọ́kàn Ànábì sallallahu alayhi wa sallam bí wọ́n ti máa ń ṣe fáwọn Ànábì Ọlọ́run tán fi máa prepare wọn fún mẹ́sẹ̀jì tán fẹ́ jẹ́ ní wọ́n fi ní fọ̀dọ̀ wọn ṣe wọ́nranwọ̀nran torí wọ́n palẹ̀ mọ́ wọn ni afa ni nalat bihi khairan wa ayya khairin arábìnrin tó tọ́jú Ànábì yìí ní Dárùbani Saad Halima látara Ànábì oróore tọ́pọ̀ gan-an min sa'atin wa rogadin wa meirin Ọlọ́run gbà láyé ayé tiẹ̀ náà rọrùn ju tàtẹ̀yìn wá lọ ó sì ron jẹjẹ ebi ní pa wọ́n tẹ́lẹ̀ kan tó rà Ànábì gbé wá àgbà tá Ànábì ti dọ́dọ̀ rẹ̀ ayé ẹ̀ rọrùn ìgbà tí ṣẹlẹ̀ yẹn wá ṣẹlẹ̀ táwọn màláíkà wá là níkùn tí ọmọ yẹn sáré lọlé pé wọ́n ti la Muhammad níkùn tó wá débẹ̀ torí pé nǹkan kan ṣà Ànábì ó ti dìde padà
àtàwọn àpẹẹrẹ míì tán rí lọ́tún lósì táwọn èèyàn ń pè é fura sọmọ yìí ṣe epo lálìjànú ṣe é ṣe pé kìnìún kan ó lè dájú kó máa wo nǹkan kó máa rí nǹkan gbogbo kìíní ẹ ni Halima wá so papọ̀ kódà a rí nínú tán pé Halima Sa'diya ó gbà Nabi sallallahu alayhi wa sallam lọ sílé olóògùn kan Yẹ̀míwò wọn ló gbà Nabi sallallahu alayhi wa sallam lọ sílé Yẹ̀míwò kékeré ń bẹ Yẹ̀míwò wo Ànábì ẹni Yẹ̀míwò ní àfi kẹ́ ẹ pa ọmọ yìí o kílẹ̀ rí tẹ́ ní apọ̀ ọmọ ọlọ́mọ àfi kẹ́ ẹ pa kódà kìí ṣe òun nìkan lẹ́ pa èmi náà pẹ̀lú ẹ o ọmọ yìí gbọ́dọ̀ kú ẹ pa kẹ́ ẹ pa mí wọ́n ní Halima sọ fún bàbá ológun pé àtẹ̀yìn bá ń wẹ́ni tí ó pa yín ẹ wá ẹni tí ó pa yín lọ síwájú ọmọ yìí kò sẹ́ni tí ó pa nǹkan kan ò ní ṣe èwo ní jẹ́ ká pọ̀ ọmọ ọlọ́mọ wọn ní bàbá náà sọ pé àtẹ̀ bá pa tọmọ yìí bá dàgbà la yusaffihanna ahlamakum gbogbo yín ni ó pè lọ́dẹ̀ gbogbo yín ni ó lẹ́ẹ̀mọ́ tẹ́ ń ṣe yọ kọ́yìn sí ìṣẹ̀ṣe wa yukadhibanna adiyanakum ẹ̀sìn àwọn bàbá yín yóò pè nírọ́ yóò ní òsọ́nà ń bẹ̀ mọ́ tọ́mọ yìí bá dàgbà wa yad'ukum ila dinin tunkirunahu yóò pè yín sí ẹ̀sìn tí ẹ gbọ́rú ẹ̀rí ẹ̀sìn tí ó máa yà yín lẹ́nu ẹ tètè pọ̀ mọ́ yìí kódà ẹ pè mí náà ẹ bá ń wẹ́ni tí ó pa yín ẹ tẹ̀síwájú ẹ̀rìn síwájú èmi ò ní pọ̀ ọmọ alálùbáríkà yìí wọ́n nígbà tí Halima délé tó wá sọ fọ́kọ rẹ̀ pé tí wọ́n mọ̀ ń wí ni àwọn yẹn ń pé ká kíyè sọ̀rọ̀ ọmọ yìí ká ṣe kíní kan ọkọ rẹ̀ ní ntẹ́mi ọba sọ pé ká ṣe ní kí ká dá padà fún yẹ ẹ̀ ń dodo àwọn ànábì ti pọ́ ọmọ ọdún 4 sallallahu alayhi wa sallam já dá padà fún yẹ ọmọ ọlọ́mọ bá ti dé kárùjọ gbogbo tí ń ṣẹlẹ̀ fún ya rẹ̀ kí ya rẹ̀ ọ wá nǹkan ṣe sọ̀rọ̀ rẹ̀ ni wọ́n fi dá ànábì sallallahu alayhi wa sallam padà fún ìyẹ́ kò dùn mọ́ Halima ń jọ wọ́n dá padà tọrọ gbádùn ẹ̀ púpọ̀ alibarika tara ànábì sallallahu alayhi wa sallam sọ̀kalẹ̀ sí ìdílé wọn. afa ni aqama fi isadibu ní bakiri ní indaha ó lò ànábì sallallahu alayhi wa sallam lò ní ìlú wọn arba'ata lawami tajini sadaha ọdún 4 gbáko tajini sadaha tá ànábì tí ń soríire níbẹ̀ àbí tá ń soríire lára rẹ̀ ńbẹ̀ wahina shaqa sadrahu Jibrilu àmọ́ nígbà tí Jibrilu dénjọ́ kan tó wá la ànábì nígbàyà khafati alayhi hadatha yaqulu ọdẹ́rùbá Halima pé ọmọ yìí kí nǹkan mọ̀ sọmọlọ́mọ máa lọ́wọ́ ẹja títí dá padà pé kí ló fẹ́ ṣẹlẹ̀ radatu saliman ila aminati ọ̀dà ànábì padà fún ya rẹ̀ Amina àṣìbí àná ànábì sallallahu alaihi wasallam ti padà sí ọ̀dọ̀ ya rẹ̀ wa kharajat bi ila limadinati ọ̀rọ̀ mi tún tẹ̀síwájú láti bẹ̀ tí Amina ìyá ànábì sallallahu alaihi wasallam wá bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ títí tó fi di òréré kan wọ́n lá ànábì ti dọmọ ọdún 6 nígbà náà ni Amina wá gbà ànábì sallallahu alaihi wasallam jáde lọ Madina ńjọ́ kan àmọ́ tẹ̀síwájú láti bẹ̀ pẹ̀lú ògbó Ọlọ́run àsìkò wa ti pé ní tó já mọ́ dáadé ń wákàtí kan àwọn èèyàn ní àwọn fẹ́ ọ́díò tó bá sì lé wákàtí kan WhatsApp ò ní lè gbé mọ́ so àti pé tó bá mọ níwọ̀nba yóò mọ̀ ṣàǹfààní Ọlọ́run ó fún wa lálùbáríkà Nabi sallallahu alayhi wa sallam Ọlọ́run bùn wa lálùbáríkà rẹ̀ wọ́lá yìí tó ṣe fún wọ́lá àfẹ́ tó ní sí wọ́lá bó ti tó lọ́dọ̀ wọ́ Ọlọ́run ọba wọ́lá bàbàrà tó ṣe fún mọ́ṣá sọ̀rọ̀ wa dayọ̀ gbẹ̀n tó jẹ gbèsè nù wa bá wa san já lẹ́mí gígùn jára láàfíà fi ṣayé àtàrísìkí tọ́pọ̀ àwọn ọmọ wa àwọn aya wa kálùbáríkà ọmọ bá wọn Allahumma salli ala sayyidina Muhammadin salatan tunajjina biha min jami'il ahwali wal afat wa taqdi lana biha jami'al ahajat wa tutahhiruna biha min jami'is sayyi'at wa tarfa'una biha 'indaka a'la darajat wa tuballighuna biha aqsa al-ghayat min jami'il khairat fi al-hayati wa ba'da al-mamat subhana rabbika rabbil 'izzati amma yasifun wa salamun 'ala al-mursalin walhamdulillahi rabbil alamin.